ṣé jagunjagun tí o wá wò bí báyìí ni. Jésù. Jésù. Ogun náà lẹ ṣì ń jà. You dey use your I don't know what Young man, what are you doing with cutlass? What am I doing with cutlass? Well, I'm less concerned about that. Ìyàwó mi tó wá sí bí báyìí, ó ní mo béèrè. Yahweh, what are you talking about Yahweh? Ṣé mi mọ̀ kan tí mo sọ ni? I don't understand. Ṣé òun wáìn mi ni? Wine as how? Oto. Má gbà mí kẹ̀. What happened? Tí mo sọ fún mi pé kò sí ìyàwó mi bí báyìí. ṣé jagunjagun tí o wá wò bí báyìí nìyí. Jésù. Jésù ogun náà lẹ sì ń jà. You dey use your bookshop to play. You dey use your generation to play. You dey use your next generation to play. Ẹ má lù. Ọlọ́mọ pàtì. Ọlọ́mọ pàtì yìí dájú.